Mo kí gbogbo ojú tó mi káàkiri àgbáńláyé, ojú yìí ò ní fọ́, etí yìí ò ní di. Mo kí wa káàbọ̀ sí kànnì Àdúrà Gbagadè online TV, ìtàkùn ayélujára tí ń ṣe bí torí ilẹ̀. Lórí ọ̀rọ̀ àjàjẹ̀ ẹ̀sìn náà ni mo tún bá. Ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí mi ìmọ̀jú kí máa ka news lọ, torí pé ntẹ́yàn bá mọ̀ oníkéyàn dún ní má. Ṣùgbọ́n mo wá rí pé ìjà ẹ̀sìn yìí ti fẹ́ di lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tá a sọ náà, tá a fi ń wà àlàáfíà ara wọn ti bú wa náà tó jẹ́ pé àwọn oníwàhálà, àwọn onífìtínà ni wọ́n. Mo fẹ́ sọ ìtumọ̀ Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ọba Ẹ̀mí Mímọ́ tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn kan a máa fi ń tako àwọn ẹlẹ́sìn míì tó lè jẹ́ pé ìmọ̀ ń fẹ́ fa ìjà wípé Ọlọ́run mẹ́ta ni wọ́n ń sìn. Kódà ó ju Ọlọ́run mẹ́wàá lọ, ó ju Ọlọ́run mílíọ̀nù lọ. Ṣé rí ìtumọ̀ Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ọba Ẹ̀mí Mímọ́ tí wọ́n ń sọ yẹn? Ìyí tí wọ́n ń gbìyànjú àti sọ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa ni pé Ọlọ́run Ọba rèé, òun lọ́ba tó ba lórí Baba, òun lọ́ba tó ba lórí Ọmọ, òun lọ́ba tó ba lórí Ẹ̀mí Mímọ́. Ẹ̀mí Mímọ́ ni àwọn màláíkà. Wọ́n lè sọ pé Ọlọ́run Ọba tó ba lórí èèrà, wọ́n lè ní Ọlọ́run Ọba èèrà, Ọlọ́run Ọba igi, Ọlọ́run Ọba yèpẹ̀, Ọlọ́run Ọba koríko. Ìyí tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé gbogbo tí ń bẹ nínú ayé pátá, ìyí tí ń mí ni àti ìyí tí ò mí ni, Ọlọ́run Ọba ló ba lórí gbogbo wọn ní tí wọ́n sọ. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn kan a máa fi takò wọ́n pé Ọlọ́run mẹ́ta ni wọ́n sìn. Wọ́n ju mẹ́ta gan lọ. Ìyí tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé Ọlọ́run Ọba ló ba lórí gbogbo nǹkan pátápátá. Ẹ jẹ́ ká sinmi ìjà, ẹ jẹ́ kájọ lòfẹ́. Nígbà táwa kékeré ká má sọ tẹ̀yìn bàbá wa tẹ̀yìn màmá wa, àti kìrìsìtẹ́nì ni àti mùsùlùmí ni àtòníṣẹ̀ṣe ni, gbogbo wa jọ ń lo ìfẹ́ papọ̀ tí ayé sì gún nígbà náà. Kò sí pé lágbájá sí òní lu ọmọ mi, ó ń kálukú ń lo ìfẹ́ ńgbà náà. Wọ́n lè máa lọ, ìyá lágbájá mo ti fọmọ yín kalẹ̀ o, ẹ bá fún lóúnjẹ ọ̀sán o, tífẹ́ sì wọ́n ńgbà náà. Tí èsè pọ́n lo kádàrá àyàn, ṣùgbọ́n látàrí ayé tá a wà ń sìn kò sífẹ̀ẹ́ mọ́. Àárín kẹ́nìkan gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí, àárín ẹnìkan gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì, àárín ẹnìkan gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ kájọ lòfẹ́. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun ṣe wáàsí, tó lóun ṣe wàásù, tó lóun ṣe òun kí ẹsẹ̀ ẹ̀fá tó fi bá àwọn èèyàn sọ̀rọ̀, tó lè jẹ́ pé n ti ń ṣe lábẹ́ aṣọ gẹ́ni tó burú ni. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ pé ẹ máa fojú èèyàn wò, ìyẹn dáadáa wò, tẹ́gbà tó bá padà kú bẹ́ẹ̀ tẹ́ padà dé ọ̀run, ẹ padà rí pé ẹni iná ni. Ìfẹ́ ló yẹ kájọ máa lò. Ọlọ́run Ọba lọba tí máa ń pè èèyàn sọ́nà. Ẹnìkan ò lè ṣe wáàsí, ẹnìkan ò lè ṣe wàásù, ẹnìkan kò lè kífá, kò lè kí ẹsẹ̀ ẹ̀fá láti sọ pé káwọn èèyàn darapọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀. Ẹni tọ́lọ́run bá fẹ́ lò fúnra Ọlọ́run Ọba ní ó fọwọ́ tọ́lé mi pé yá wàá máa ṣe kìrìsìtẹ́nì, wàá máa ṣe mùsùlùmí, wàá máa ṣe oníṣẹ̀ṣe. Torí pé gẹ́gẹ́ mo ṣe sọ, Ọlọ́run ti mọ bẹ̀rẹ̀, ó ti mọ àárín, ó ti mọ òpin, ó ti mọ tí ó kángun ayé. Ọlọ́run gbọ́ngbọ́n pé kó sọ pé yes, ẹ̀sìn kan ni ó wà. Mo ń lọ níjọ́ kan, obìnrin kan sọ pé tí bá yẹ pé Ádámù tó lọ jẹ èso àbámọ̀ mọ̀ kú, mo ní wàhálà ẹ̀rọ ni. Ọlọ́run Ọba ti mọ̀ pa mọ̀ kú, ìdí nìyẹn. Ọlọ́run gbọ́ngbọ́n pé kó sọ fún Éfà, ìyẹn náà wà pé ọ̀yá ó gbọ́dọ̀ gba èso yẹn lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run náà ti mọ tí ó padà kángun ayé, ni Ọlọ́run fi jẹ́ kó jẹ èso yẹn tó tún fi fún ọkọ rẹ̀ Ádámù jẹ. Ẹ jẹ́ ká fi kíni ẹ mọ̀jà bíjọ Ọlọ́run Ọba. Ìntàbí mọ̀ wípé Ọlọ́run Ọba ò ṣe bíjà ni pé Ọlọ́run Ọba fi gàgá bò wá lójú. A lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọba jẹ́. Ọ̀rúnmìlà gan ò lè sọ, Ànábì ò lè sọ, Jésù gan ò lè sọ pé bẹ́ẹ̀ lọ́lọ́run Ọba ṣe rí. Ìntọ́lọ́run Ọba fi ju gbogbo wa lọ, ó fi gàgá bò wá lójú, kò sẹ́ni tó lè mọ̀. A wá máa búra wa, a máa bú àwọn ẹni Ọlọ́run Ọba. Ẹ jẹ́ ká sinmi, kájọ fi òun kan pé Ọlọ́run Ọba, kájọ lòfẹ́. Tẹ́ bá wo rí péjì mi lọ́kàn mi sọ̀rọ̀ pẹ̀lú kíní, mo kàn máa wè, ṣùgbọ́n mo wá rí pé kíní ti di lemọ́lemọ́ tó dẹ̀ lè fà ní yóò bí ogun, kò sí ni, yóò padà bí ogun. Ẹ jẹ́ kájọ máa gbé pọ̀ nírẹ́pọ̀, kájọ máa fi ìṣọ̀kan, kájọ máa fi bára wa lò pọ̀, kájọ máa lòfẹ́. Ẹ má jà sọ pẹ́sì kan ló da ẹ̀sìn kò da. Ìwọ tó ń sọ pẹ́sì kan da gan àbẹ́sì kò da, ǹjẹ́ ẹ sí ọwọ́ rẹ mọ́? Àìmọye ẹlòmíì tí ó máa sọ pé ìwọ tó bá ṣe kíní kan, ìtí dẹ̀ ń ṣe ọ̀fọ̀ tí ń bẹ lórí ẹlòmíì, ọ̀fọ̀ tí ń bẹ lórí ẹlòmíì ó ju àwọn baba aláwo tó jẹ́ pé ń tán gbé lọ́wọ́ gan lọ. Gbẹ́rẹ́ tí ń bẹ lára ẹlòmíì ó ju ẹgbẹ̀jì lọ. Ẹ má jà sọ pẹ́sì kò da. Ọlọ́run ló mọ bó ṣe dó ń kálukú tó ti yé. Màá sọ ìtumọ̀ àwọn Ọ̀rúnmìlà tó máa ń tako sí Èṣù lórí, tó ń fún àwọn tán ní wọ́n ní Ọ̀ṣun kíní kan, torí àwọn àkàndá tó ń kàtẹ̀ pé wọ́n ń sin omi, wọ́n ń sin kíní kan. Mo ń bọ̀ bí next video, gbogbo ẹlẹ́rìí. Ẹ jẹ́ kájọ máa lòfẹ́ o, lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní da orílẹ̀-èdè Nàìjíríà kò sì ní da àgbáńlá ayé ru nírógun o, lágbára Ọlọ́run bá o. Bá tún ṣe sọ ara wọn tí ó tún bu wa náà, ìyẹn ò kan èmi ò sọ pé sì kò da, gbogbo ẹ̀sìn pátá ló da, ṣùgbọ́n èmi ò ní kó ní Islam,
mi ní kónú sáà lágbára Ọlọ́run èmi ò sọ pé ẹ̀sìn kan dá ẹ̀sìn kó dá gbogbo ẹ̀sìn ló dá pátá gbogbo ẹ̀sìn gbogbo nkálukú sì ní kí ọlọ́tọ́lọ́ ọba ń jẹ tó ti yé àmẹ́yẹ tí onígbàgbọ́ náà Ọlọ́run kẹtọ́ lọ sí nkẹ àmẹ́yẹ ni tó yẹ pé kò gbé àfà lórí kò gbé lórí babaláwo sórí kò gbé pásítọ̀ sórí tó lè jẹ́ pé ààyò Ọlọ́run ọba ni ìkọ́ tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí tó wà ń tàn sí àti pásítọ̀ ni àtàfà ni àti babaláwo tó tán wọra kì í ṣe gbogbo wọn o irú wọn rèé ọmọ àjọ ò bá jẹun kò bá máa jẹun ọmọ àtàlátù ò bá jẹun kò bá máa jẹun ọmọ ilé pé ilé ifá kò bá jẹun kò bá máa jẹun kò kàn wọ́n ṣùgbọ́n ẹ jẹ́ kájọ máa lòfẹ́ tábàjọ lòfẹ́ papọ̀ ká nífẹ̀ẹ́ ara wa bàbá ṣe nífẹ̀ẹ́ ọmọ làkejì ká náà nífẹ̀ẹ́ ara wa bẹ́ẹ̀ ẹni tá a bá rí pé bí ń pa ẹ jẹ́ ká fún lóúnjẹ owó tá a bá ń pa lásàlátù tá à ń pa níbi ilé ifá tá à ń pa ní chọ́ọ̀chì ẹ já máa ha fáwọn èèyàn ká máa fi ṣe ìrónilágbára fáwọn ọmọ ìjọ wa ẹ má jẹ́ kákà jẹ́ pé yes bámúbámú ni mo yí èmi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan owó tẹ́ ń gbà yẹn táìtì tẹ́lẹ̀ ń gbà owó ìdámẹ́wàá yẹn bóyá bí àpẹẹrẹ owó fisabilillahi tẹ́ ń gbà yẹn owó tẹ́ ń gbà ń lé fa yẹn bóyá bí àpẹẹrẹ bóyá rí bí 50,000 bóyá rí bí 200,000 for example ẹ wá wọn tó jẹ́ bí ọmọ ìjọ yín ẹ pín fáwọn mẹ́rin 50,000 ọ̀yá lọ́wọ́ nǹkan tó lè máa fi ṣe bóyá minerals ló máa ta ni bóyá nǹkan bẹ́ẹ̀ ló máa ta ni iṣẹ́ àtòṣí ó dínkù láwùjọ ṣùgbọ́n ìyẹn kọ́ là ń jà fún à ń jà fún àpò ara wa kémi máa gun mọ́tò kí n máa wà ókè káwọn ọmọ mi máa fáìn káwọn ìyàwó mi náà máa fáìn ní gbogbo wa ń jà fún ẹ jẹ́ ká jọ lòfẹ́ torí pé tá a bá nífẹ̀ẹ́ ọmọ làkejì bá ṣe nífẹ̀ẹ́ ara wa ayé yìí ò lè gún o Ọlọ́run ní fọ́ wa lójú etí wa ò sì ní di àdúrà gbà Olúwatóyìn Babágboyà lórúkọ mi ẹ ṣé púpọ̀ tẹ́wọ́ kàn ní Àdúrà Gbàgede Online TV ẹ máa bá wa ṣíàrè àbúrò ní ṣe láṣẹ Èdùmàrè.